ẹ jẹ́ ká gbóhùn lẹ́nu àwọn eléyìí. bí ẹjọ́ nítorí ọ̀nà ọba nǹkan kò yé mi mo fẹ́ kẹ́yìn èèyàn tẹ́ owó mi sí mo fẹ́ kẹ́ láyé mi ẹjọ́ nítorí ọ̀nà ọba mo fẹ́ náà ọba gbé ẹ farabalẹ̀ ṣebí actress ni àti. mo ń bọ̀ ẹni tó ń sọ̀rọ̀ rèé o. Lizzy Anjorin. ṣebí actress làǹtí Lizzy Anjorin. ẹgbẹ́ yìnyín ṣebí actress làǹtí Lizzy Anjorin ẹ máa gbọ́. Lizzy Anjorin ìyá Lizzy Anjorin àǹtí Lizzy Anjorin. òfin pẹ̀tàn òfin lè yeye mẹ́sàn-án. yeye mẹ́sàn-án ṣebí actress ni yín iṣẹ́ àárọ̀ yín tá a mọ̀ yín sí ni. àbí. bó wáyà lẹ́nu pé ládùúgbò bí gbogbo èèyàn ṣe wá sí last respect Ọ̀wẹ̀ Adémọ́lá. ṣé ọ̀rẹ́ mi ni Ọ̀wẹ̀ Adémọ́lá àbí ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó? ṣé mo gbé Ọ̀wẹ̀ Adémọ́lá lọ ṣe àwọn èèyàn bí Ìyábọ̀ Òjó ṣe gbé lẹ́yìn lọ ṣe Ọ̀wẹ̀ Adémọ́lá? ṣọlọ́rọ̀ mi ni Ọ̀wẹ̀ Adémọ́lá? ṣẹ́ni tajọ máa ń ríra ni ṣẹ́ni tajọ máa ń sọ̀rọ̀ ni ṣọ́rẹ́ mi ni ṣára alé mi ni ṣé ẹ rí èmi àti Ọ̀wẹ̀ Adémọ́lá papọ̀ rí bẹ́ẹ̀ ṣe máa ń rí òun àti Ìyábọ̀ Òjó? Ọ̀wẹ̀ Adémọ́lá ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó ni tó máa ń tẹ̀lé Ìyábọ̀ Òjó káàkiri kò kì í ṣọ̀rẹ́ Lizzy. Film industry méjì ló wà, film industry àwọn tó ń ṣe dáadáa àti film industry àwọn tó ń pààyàn fi tọrọ bára. Film industry àwọn tó lọ́pọlọ àti film industry àwọn tí ò lọ́pọlọ. Film industry àwọn obìnrin tó mọ nǹkan tó ń ṣe àtàwọn tó ń kóra wọn jọ tó ń ṣe lesbian. Film industry àwọn tó lọ́kọ nílé àti àwọn tí ò lọ́kọ nílé. Film industry àwọn tí ò ní gbẹ́nu wọn sí nǹkan tí ó ń ṣẹlẹ̀. Am I communicating? ṣé ọ̀rẹ́ mi ni Ọ̀wẹ̀? ṣe bó ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó ni Ọ̀wẹ̀? èmi ò dẹ́yìn ọ̀rẹ́ ọlọ́rẹ̀. ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó ni Ọ̀wẹ̀. Ìyábọ̀ Òjó ló máa ń gbé Ọ̀wẹ̀ lọ máa bú àwọn èèyàn kiri. Lizzy Anjorin máa ń gbé àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ kọ́lé lọ ra mọ́tò lọ marry lọ bímọ. So kí ni connection mi pẹ̀lú Ọ̀wẹ̀? wàá dẹ̀ rí wípé Ìyábọ̀ Òjó tó jẹ́ ọ̀rẹ́ Ọ̀wẹ̀ wàá rí pé ó múra débi òkú Ọ̀wẹ̀ ni. òun nìkan ló tọ́ péǹtì, òun nìkan ló ṣe gbogbo ẹ̀ débi òkú Ọ̀wẹ̀. Ọ̀wẹ̀ ló ń ṣọ̀rẹ́ mi. So kí ló dé tẹ́ ṣe ń wá mi níbi ìkẹyìn ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó tí Ìyábọ̀ Òjó tì débi tó fẹ́ tì dé? kí ló dé? bóyá Ọ̀wẹ̀ ló bá wà láyé, bóyá Ọ̀wẹ̀ ló bá jọ̀rẹ́ wa, àmọ́ Ọ̀wẹ̀ decide pé ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó lòun fẹ́ ṣe. So kí ló fẹ́ da Lizzy Anjorin àti ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó, kí ló fẹ́ dà wá papọ̀? àti wípé ẹni tó wà níbi tán ti ń ṣépè fọmọ títì ẹ ṣó lè lọ síbi ọjọ́ kẹyìn ẹ? mo pùṣẹ sí gbogbo yín. Ọlọ́run ló ní ìdáríjì, Ọlọ́run ti dáríjì. èèyàn lásán làwa, àwa náà ti dáríjì. ẹsẹ̀kẹsẹ̀ tí ẹ la dáríjì tí ò ti ẹsẹ̀kẹsẹ̀ a kò máa mú ọ̀rọ̀ ẹ̀ wá fi ṣe àkàwé ọ̀rọ̀ ni, kò ṣẹ̀wá dénú bẹ̀ yẹn, kì í ṣẹ̀ṣẹ̀ kan. ṣùgbọ́n question kan ni wípé ẹni tó rẹ́rìn níbi tí wọ́n ti ń ṣépè fún ọmọ òkókó tó o gbé dání tó o bí àtẹ́jọ́ 43 ṣó o lè lọ síbi ìkẹyìn ẹ̀? ẹ rí wípé Ìyábọ̀ Òjó tún lọ fòkú ẹ̀ wá monetization ni. Ìyábọ̀ Òjó tún lọ fòkú ẹ̀ tọrọ bára ni. ṣe mọye tí Ìyábọ̀ Òjó lọ gbà lẹ́yìn tó purọ́ fún àwọn èèyàn wípé àwọn family lady yìí ò ní owó pósí. Audio Ìyábọ̀ Òjó wà ń bí o. Àǹtí Lizzy, Madam Lizzy, ṣe bá gbọ́ pé ní tíátà ní ṣọ̀rẹ́ mi ní Ọ̀wẹ̀, ṣọlọ́rọ̀ mi ni, ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó ni,
iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe ẹ̀ ló gbé ọwọ́ ẹ̀ lẹ́yìn tó ń gbé ṣe káàkiri ọwọ́ ẹ̀ ló ṣẹ̀mí torí kò lè ṣẹ̀mí. ṣé wọ́n lè lọ sí ibi ìkẹyìn ẹni tó ń rẹ́rìn nígbà tó ń ṣépè fún àwọn ọmọ ẹ̀? is a question. Torí ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ ti torí wọ́n náírà tẹ́ ẹ tan live chat tẹ́ ẹ nílé tẹ́ ẹ máa lọ yá mọ́tò àwọn onímọ́tò tẹ́ ẹ máa jókòó sínú ẹ̀ torú máa pa yín tẹ́ ẹ tún máa gbèpè àtẹ̀gùn. Ìyábọ̀ Òjó ló máa gbé Festus sùn á dẹ̀ tún gbé Priscilla àti Rakim. Ìyábọ̀ Òjó ló máa gbé wọn sùn. Àdàbí tó bá jẹ́ pé àṣẹ Ìyábọ̀ Òjó ló kù, àdàbí tó bá jẹ́ kó ti tọ́ ní Ìyábọ̀ Òjó gbé wá fún wa, àdàbí tó ẹ́ pà wá la kọ́kọ́ lọ fún Ìyábọ̀ Òjó. Torí mi ìmọ̀ orúkọ mi tẹ́ ń pè, orúkọ mi tẹ́ ń pè kò yé mi, kò yé mi o. Èmi ń béèrè pé ìwọ jáde wípé ẹni tó lọ rẹ́rìn bí tán ti ń ṣépè fún ọmọ títí ẹ wàá lọ síbẹ̀ lọ́jọ́ kẹyìn ẹ kí wà sensitive ẹ lọ́pọ̀ lórí yín ti burú, ayé yín ti bàjẹ́. Ìyábọ̀ Òjó lórí burúkú ìkà ọ̀bàyéjẹ́ tó ti sin òkú àwọn ọmọ ẹ̀. Ṣeṣẹ́ tí Ìyábọ̀ Òjó fi ọwọ́ ẹ̀ ṣe ló yẹ kó fi ṣe nígbà tí ọwọ́ ẹ̀ wà láyé. Gbogbo àwọn tó dàbí ọwọ́ ẹ̀ nínú ọ̀rẹ́ Lizzy Anjorin, gbogbo àwọn tó dàbí ọwọ́ ẹ̀, ǹjẹ́ ẹ rí wọn níbi tán ti lọ ń búyàn? Gbogbo àwọn tó dàbí ọwọ́ ẹ̀ lọ́dọ̀ Lizzy Anjorin, ibo lẹ ti rí tán ti lọ ń búyàn? Ibo lẹ ti rí tán ti ń bà tèèyàn jẹ́? May her soul rest in perfect peace. Ṣé iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń fi ọwọ́ ẹ̀ ṣe, ṣé àbúrò ọwọ́ ẹ̀ ló confirm ẹ̀? Kí lẹ̀ ń porúkọ Lizzy sí? Kí lẹ̀ ń porúkọ mi fún? Kí mo ṣe fún yín? Kí ni ti tèmi? Níbi tó rí burúkú bá Ìyábọ̀ Òjó dé tí Ìyábọ̀ Òjó ti fojú sunkún gbogbo ọmọ ẹ̀ àtọmọ ọmọ ẹ̀, kí n tún wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀? Àbí kí n lọ síbi ìkẹyìn ọmọ, kí n lọ síbi ìkẹyìn irinṣẹ́ Ìyábọ̀ Òjó tó fi ń pa àwọn orí aláìṣẹ̀ lẹ́kún? Àbí ẹ̀yin olórí burúkú pàtàkì, ẹ̀yin olè, ẹ̀yin ọ̀lẹ oníbàárà, bá Ìyábọ̀ Òjó rìn kó kàgbákò, bá Ìyábọ̀ Òjó rìn kó ṣòfò ẹ̀mí, bá Ìyábọ̀ Òjó rìn kó kúkú òjijì, bá Ìyábọ̀ Òjó rìn kí títí ẹ bàjẹ́. Àwọn tó dàbí lady yẹn tó jọ̀rẹ́ títí ẹ tí o máa ń gbé wọn lọ máa rẹ́rìn níbi tí wọ́n ti ń ṣépè fọmọ òkókó. Ọ̀rọ̀ lẹ́ni, ọ̀rọ̀ látàn ìtàn lẹ́ni, nítorí ọ̀la la ṣe ń ṣe bí olórí burúkú Ìyábọ̀ Alice Òjó tó máa mọ sàárè gbogbo ọmọ ẹ̀, tó máa mọ sàárè ọmọ ọmọ ẹ̀. Ṣóore ló ṣe fún lady tó kú yẹn. Ó mú ọmọ ọlọ́mọ, ó gbé sẹ́yìn, ó lọ ń ṣe gbogbo orí aláìṣẹ̀, gbogbo orí torí pé Ìyábọ̀ Òjó fẹ́ gbowó ọ̀fẹ́. Ìyábọ̀ Òjó lè, Ìyábọ̀ Òjó lòṣì. Tó bá ní ọ̀rẹ́ tó bá ń wojú Olúwa fún ọkọ àbó ń wojú Olúwa fún ọmọ, nǹkan tó kọ́ máa ṣe fún wọn ni wípé wàá tún orúkọ wọn ṣe láwùjọ, wàá tún orúkọ wọn ṣe ní agbègbè, wàá tún orúkọ wọn ṣe káàkiri ayé, wàá wá jẹ́ kán live a decent life so that wọ́n á lè tètè rí ọkùnrin approach wọn. Òun ni kó wu ọmọlúàbí. O ní ọ̀rẹ́ torí wípé stature ò sí ní side ẹ̀, o ní ọ̀rẹ́ torí wípé age ò sí ní side ẹ̀, o wá gbé sẹ́yìn, o ní kó wá lọ máa rẹ́rìn níbi tó ti ń ṣépè fọmọ òkókó tó dẹ̀ mọ̀ pé ẹni yẹn náà ò tí ì bímọ. Ẹni yẹn tún wá kú tán, àbúrò ẹni yẹn kọ̀lẹ́ out Ìyábọ̀, o ò tún lọ bá family yẹn kó lọ bá wọn sọ̀rọ̀ lẹ́yìn. O ṣẹ̀ṣẹ̀ wá subject àbúrò yẹn kó wá kí ẹ lójú gbogbo àgbáyé. Ìyábọ̀ Òjó lọ kú dànù, lọ ronú kú, lọ ṣòfò tọmọtọmọ ẹ̀. Olórí burúkú olè. Gbogbo bó ṣe ń fòkú lady yẹn gbowó kiri, ọdún ẹ wà ń bí tó lò lówó mọ́tò. Olè olòṣì, ó sọ̀rọ̀ ẹ̀ di Van Damme, ó ti station camera síbẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní lọ fìlàfìlà bí okó òdájí. Ó sọ̀rọ̀ ẹ̀ di philanthropist níbi òkú màjẹ̀sín tó ní ìyá tó ní bàbá. No quiet time for you, no remorseful time for you, no reflection time for you, Ìyábọ̀. Jẹ́jẹ́ mi ni mo máa jókòó, ẹ̀yin lè máa dárúkọ mi.
ọjọ́ ò lẹ ti gbọ́ pé aburú ṣẹlẹ̀ sí èèyàn kan tó súnmọ́ Lizzy ẹ lè gbọ́ ilé làwa ń ta ilẹ̀ là ń ta aṣọ lèmi ń tà. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn èyí tí Lizzy Anjorin tí ó sọ nípa olóògbé òṣèrébìnrin Ọ̀wẹ̀wà Adémọ́lá àti Ìyábọ̀ Òjó. Ẹ̀ ti gbọ́ nǹkan tí ó sọ nípa àwọn méjèèjì yìí wípé ṣe ni wọ́n lọ ń rẹ́rìn níbi tí wọ́n ti ń ṣépè fún ọmọ òun o nígbà tí òun bí ẹ̀yin èèyàn wa. lọ́jọ́ tí mo bímọ ṣé nìyẹn celebrate mi ìkóríire wo ni mo ṣe lẹ́ni yẹn celebrate kò dé ṣé nìyẹn nìkan nìyábọ̀ Òjó hùwà yẹn fún gbogbo yín tó yẹ kẹ́ ẹ rógolo nìyábọ̀ Òjó ti háyà yín kẹ́ máa fọwọ́ ara yín ṣera yín